gómìnà àná ní ìpínlẹ̀ Èkó tó darí ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2015 sọdún 2019 ìyún olóyè Akínwùmí Àǹbọ̀dé ó mà ti ṣe ìkéde lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó tọdún 2027 tí Àǹbọ̀dé sì ti jẹ́ kó di mọ̀ wípé à ń bọ̀ lẹ́ẹ̀kan sí o ìyún pé òun yóò tún díje du ipò gómìnà lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027 ẹ̀rọ ti wípé láàrin ọdún 2015 sọdún 2019 ìní Àǹbọ̀dé ló ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n nígbà tí sáà ẹ̀ tó ti pé bí ọdún méjì tó ń lọ sọ́dún mẹ́ta ni ìjàmbá ti ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé wọ́n nínú bàbá àṣàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó nígbà náà tó ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò dùn sí Àǹbọ̀dé bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kó ṣe sáà kejì nítorí pé Tinubu fúnra ẹ̀ ó kéde wípé Àǹbọ̀dé ṣiṣẹ́ gidigidi fáwọn aráàlú Èkó ó ṣe dáadáa ṣùgbọ́n kò tọ́jú àwọn àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ṣáò látìgbà tí Àǹbọ̀dé tó ti fipò sílẹ̀ ọ̀pọ̀ àwọn ará Èkó ló fẹ́ràn kọjá sísọ tó sì ń pè é pé kó jáde wá du ipò gómìnà lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n tí Àǹbọ̀dé tó kọ́kọ́ gbórí ara ẹ̀ pamọ́ kó tó di pé wá bẹ̀rẹ̀ sí ni máa jáde padà láàrin bí ọdún méjì sẹ́yìn lásìkò yìí ọ̀pọ̀ èèyàn ló sì rò pé bóyá ẹgbẹ́ alátakò ni Àǹbọ̀dé yóò ti lọ jáde dupò ṣùgbọ́n ní báyìí Àǹbọ̀dé ó ti jẹ́ káwọn èèyàn kó mọ ibi tó ń lọ ó sì ti ṣe ìkéde pàtàkì lórí ọ̀rọ̀ ọjọ́ iwájú ẹ̀ nípa òṣèlú ẹ̀rọ ti pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìní Àǹbọ̀dé ló ti súnmọ́ Tinubu kódà látìgbà tí Tinubu ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lọ bá ṣe ìpàdé ìdákọ́ńkọ́ èyí tó jẹ́ káwọn kan máa sọ pé ó ṣeé ṣe kí Tinubu fún láǹfààní láti wá ṣe sáà kejì ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2027 ṣáà nígbà tó ń kéde ọ̀rọ̀ ọjọ́ iwájú ẹ̀ nídìí òṣèlú Àǹbọ̀dé nípasẹ̀ olùdarí ẹgbẹ́ tó gbé kalẹ̀ láti polongo ìdìbò fún àti Tinubu ìtọ́pẹ́ ní Tinubu Ambo Support Group ìyẹn ọ̀mọ̀wé Ṣèyí Bámigbádé ó mà ṣe ìkéde lórúkọ Àǹbọ̀dé pé Àǹbọ̀dé yóò díje dupò gómìnà lọ́dún 2027 ìlú Badagry ènìyàn ọ̀mọ̀wé Ṣèyí Bámigbádé ló ti sọ̀rọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí ẹgbẹ́ Tinubu Ambo Support Group tí wọ́n lọ ṣe ìtanijí fáwọn ará ìjọba ìbílẹ̀ Badagry láti lọ forúkọ sílẹ̀ fún káàdì ètò ìdìbò alálòpẹ́ wọn ìyẹn Permanent Voters Card PVC bẹ́ẹ̀ ẹni ọ̀mọ̀wé Ṣèyí Bámigbádé ó sọ̀rọ̀ lórúkọ ọ̀gá ẹ̀ Akínwùmí Àǹbọ̀dé wípé òun yóò díje du ipò gómìnà lọ́dún 2027 àti pé kí gbogbo ará ìpínlẹ̀ Èkó àti gbogbo ọmọ Nàìjíríà ká tún yáyà jáde ká tún ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà láti ṣe sáà kejì nítorí pé ó ti ṣe dáadáa gan láàrin ọdún méjì tó fi ṣèjọba àti pé òun nìkan ló lè kó orílẹ̀-èdè Nàìjíríà dé ilẹ̀ ilé.